Aláròyé máa wí o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàgbékalẹ̀ abẹ́rẹ́ tó ń dènà àrùn jẹjẹrẹ ilé ọmọ obìnrin. Láti dènà àìsàn jẹjẹrẹ ilé ọmọ èyí tó ń ṣekú pa àwọn obìnrin káàkiri àgbáyé, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàgbékalẹ̀ ètò abẹ́rẹ́ ọ̀fẹ́ fáwọn ọmọbìnrin káàkiri ìpínlẹ̀ náà. Nǹkan bíi 300 ọmọbìnrin ni wọ́n ti fún lábẹ́rẹ́ ọ̀fẹ́ tí wọ́n ń pè ní HPV vaccine. Ìyẹn lẹ́yìn tí ìyàwó igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ abilékọ Ajíbọ́lá Lawal ṣíde ètò ọ̀hún lọ́sẹ̀ tó kọjá. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn tí wọ́n ṣe fún ìtanijí àti ìpolongo abẹ́rẹ́ ọ̀hún nínú ọgbà sẹkítẹ́ríà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lágòdì Ìbàdàn lọ́jọ́ Ajé Monday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2024 yìí, akọ̀wé àgbà ìgbìmọ̀ elétò ìlera alábọ́dé ìpínlẹ̀ Ọ̀yọ́ dókítà Muyideen Ọlátúnjí ṣàpèjúwe jẹjẹrẹ ilé ọmọ gẹ́gẹ́ bí àrùn kan pàtó tó ń dènà ìgbé ayé àlàáfíà fáwọn obìnrin wa tí wọ́n ti ń bímọ tàbí tí wọ́n ti ń dàgbà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ báyìí pé àrùn jẹjẹrẹ ilé ọmọ ó jẹ́ àrùn kan pàtó tí ó ń dènà ìṣẹ̀mí àlàáfíà fún àwọn obìnrin wa tí wọ́n ti ń bímọ tàbí tí wọ́n ti ń dàgbà. Àti pé àrùn jẹjẹrẹ ojú ara yìí nínú bí tá a máa ti gbà kojú nínú ìbálòpọ̀, ọkùnrin lè ní, obìnrin lè ní, kò sí obìnrin kan ló lè ní, ṣùgbọ́n a máa sodo sínú àgọ́ ara obìnrin láti tẹ̀ ní ọkùnrin tó wá kó yóò kó látara obìnrin kan ni. A wá rò pé ní àsìkò yìí àwọn ìwádìí tó fẹsẹ̀ múlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ láti ọmọ ọdún 9 sí 14 wọn ò tí ì máa ní ìbálòpọ̀ tó pọ̀ pẹ̀lú ọkùnrin, torí pé iye ọkùnrin yẹn máa bá lòpọ̀ tó bá ṣe pọ̀ sí ó máa ń fà kí wọ́n tó fẹ́ tètè nírú àrùn jẹjẹrẹ tí wọ́n kọlu ojú ilé ọmọ obìnrin. So a rí pé àwọn ọmọ yìí wọn tí wọnú àjàgà irú eléyìí àti ìbálòpọ̀ tó lè léwu bí irú eléyìí. A ṣe wá ní pé irú àwọn báyìí tí bá ti dáàbò bò wọ́n tí a fún wọn ní abẹ́rẹ́ tí yóò dáàbò wọ́n tí ẹ padà bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin, wọ́n lè ti ní ààbò tí ò ní jẹ́ kí wọ́n wọnú àjàgà àrùn jẹjẹrẹ tí máa kọlu ojú ara obìnrin. Torí pé a rí pé àrùn yìí ni ó fẹ́ gbé igbákejì nínú àrùn tí ń pa obìnrin jù nígbà àwọn àrùn jẹjẹrẹ tí ń bó obìnrin jà jù. Láṣẹ ní pé eléyìí ó ti di nǹkan tí ìjọba gbọ́dọ̀ mójútó pọ́n pa akití mọ́lẹ̀ láti pé wọ́n wá gbo dẹ́kun fún. Abẹ́rẹ́ yìí tí a sì sọ pé à ń fún wa yìí kò ṣẹ̀ṣẹ̀ dé, kò ń ṣe nǹkan tuntun. A ti ń lò láti tó ti lé ní 20 ọdún sí 30 ọdún sẹ́yìn. Ṣùgbọ́n tó kàn yàtọ̀ ní pé àwọn tó bá ní fún ọ̀tán lè kánná nìkan ni wọ́n ní àǹfààní láti gba abẹ́rẹ́ láti dáàbò bo ara wọn, torí pé owó ni ó bá dé fún ẹnìkan láti gba abẹ́rẹ́ yìí. Wọ́n máa ń ná tó bí 30,000 sí 50,000 fún ẹnìkan kan. Ó túmọ̀ sí ibi tí ó ń pàdé bá ti gba irú abẹ́rẹ́ ní sọ yìí tó ń fẹ́ ní pé kí ó san láti lè gba irú abẹ́rẹ́ yìí. Tí ó bá wá nífọ̀n tí ò lè kanná tí ò tí ì di kan tí ó jẹ kánú kò ní lè gba abẹ́rẹ́. Ṣùgbọ́n ṣé àrùn àbíkú ṣọmọ olówó ṣọmọ tálákà, ilé ìlú jẹ́ kí ìjọba sọ pé ìlànà àti olówó àti tálákà ojúṣe àti ẹ̀tọ́ ìjọba ni láti dáàbò bo gbogbo ènìyàn. So ìjọba sọ pé àwọn máa ra òògùn yìí wá láti fún gbogbo àwọn ènìyàn láti ẹ̀kọ́ jẹ́ nǹkan tí ó lè dáàbò bo ẹ̀mí wọn. Ní èyí tí a sì ń ṣe lọ́wọ́ yìí, a ṣe fún ọjọ́ 5 àkọ́kọ́ nínú ìlànà ìpolongo. Lẹ́yìn ìpolongo yìí tí àwọn bá ti lọ sí àwọn ilé ìwòsàn alábọ́dé káàkiri tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́, abẹ́rẹ́ yìí yóò tún wà ńbẹ̀ fún wọn láti máa gbà títí ìparí ọdún yìí. Tó bá di ìparí ọdún tí ń bọ̀, ó ṣeéṣe ká máa fún ọmọ tó bá ti lé ní ọmọ ọdún 9 mọ́, kọ́kọ́ ọdún 9 nìkan ní àmọ̀ fún tí nǹkan ló bá yí padà nínú àwọn ètò tó ti wà nílẹ̀ nísìnyí. Kò sí ẹni tí ò lè gbà abẹ́rẹ́, ẹni tí ó ju ọmọ ọdún 9 ọmọ ọdún 10 lọ́gbọ́n lè gbà, ọmọ ọdún lè gbà. Ṣùgbọ́n tó pé ìta nílẹ̀ kò lè kárí gbogbo àwọn èèyàn láti pé àwọn wo ni wọ́n wà ní ewu jù, àwọn ni ká fi eléyìí kojú láti kojú àwọn ọmọ tí wọ́n wà níbi ọmọ ọdún 9 sí ibi ọmọ ọdún 14 ká lè bá dáàbò bo ọjọ́ ọ̀la wọn. La ṣe ń rọ gbogbo àwọn òbí lọ́kùnrin lóbìnrin pé kí wọ́n jọ kán tún ọjọ́ ọ̀la ọmọ wọn ṣe. Tí a máa bèrè fún palliative, eléyìí ni palliative tó ṣe àǹfààní ju àmùgàrí àbájẹ ìrẹsì lọ, tó léyìí yóò dáàbò bo èèyàn lọ́jọ́ iwájú. Ẹmọ tí ó sì kú yóò ní oko òkèrè. Tí ẹni tí ó bá lè ṣẹ̀mí yóò ní ọlá tí ń bọ̀ ní ọjọ́ iwájú, kí a lè bá fún àwọn ní ọlá àti ọlà tí a fi lè tẹpá tẹsẹ̀ ìjẹun wọn ni pé ká jẹ́ kí wọ́n gbégbé sí ayé àlàáfíà kán sì ní ìgbọ́kànlé pé ẹ̀mí wọn kò ní wà nínú ewu. Ni a ṣe ń fi abẹ́rẹ́ ṣe ìpolongo fún àwọn èèyàn àfi káwọn bá ti ìtẹ́wọ́gbà láti jẹ́ kí tẹrútọmọ kó gba abẹ́rẹ́ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ nípa ìròrí àwọn èèyàn kan tí wọ́n gbàgbọ́ pé níṣe làwọn òyìnbó kó abẹ́rẹ́ yìí síta láti mú àdínkù bá iye àwọn èèyàn tó wà nílẹ̀ Áfíríkà, dókítà Ọlátúnjí ṣàlàyé báyìí pé àwọn aláìmọ̀kan ló ń sọ bẹ́ẹ̀. Irọ́ ni wọ́n ń pa pé ẹni tó bá gba abẹ́rẹ́ yìí máa kú. Ìyàwó igbákejì gómìnà ló wá ṣíde ètò yìí fún wa. Ọmọ bíbí inú ẹ̀ ló sì fà kalẹ̀ láti gba abẹ́rẹ́ náà.
tó bá jẹ́ nǹkan tó máa pààyàn ni ṣé òun máa fa ọmọ ara ẹ̀ kalẹ̀ ni. ó wáá rọ àwọn òbí láti gba àwọn ọmọdékùnrin wọn pàápàá láàyè láti gba abẹ́rẹ́ ọ̀hún láti dáàbò bò wọ́n lọ́wọ́ àìsàn jẹjẹrẹ aṣekúpani. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.